ò ní rówó ra mọ́tò mọ́ o wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pààyàn kiri ní Nàìjíríà ni o ẹ rò pé kò sí peace wà lẹ́kọ̀ọ́ wọ́n máa lọ sínú government house lọ́ máa pa àwọn èèyàn because ẹ wo nǹkan tẹ́ ń ṣe you are putting stress on Nigeria Turkey ẹyọ kan ní ibi tí wọ́n ti ń ta oúnjẹ ó ti di 4,000 naira nísìn tí gbogbo nǹkan ti ń rise Turkey máa di 5,000 Turkey tó yẹ ká rà ní 1 pack for 4,000 naira ẹyọ kan oṣooṣo ti wá di 4,000 ṣe rí pé nǹkan ti wà unbearable cement 9,000 cement ti wèrè Dangote yẹn ó ti di 9,000 ẹ dẹ̀ lọ sí neighboring country Africa wọ́n tà ní 1,500 níbẹ̀ ẹ dẹ̀ ń jẹ́ kí gbogbo nǹkan níyàn lára Yorùbá ló wà lórí throne o Yorùbá tẹ́ ẹ fẹ́ fi sí kókó mi ò gba owó o ẹ ní ṣoríire o ẹ ní ṣoríire o bẹ́ẹ̀ bá ṣe ń jẹ́ kó ẹ kàn sọ fún mi talẹ̀ ní ibo lọ́ọ́ fi sí tọ́rọ̀ àìtí ẹ̀ sí pé ẹ láti máa increase cost of living is it that ẹ fẹ́ pa everybody ṣe fẹ́ pa everybody ni ẹ sọ fún mi even the billionaires tó jẹ́ normal billionaires tó ṣe ń dìde wọn ò ní rí nǹkan ṣe mọ́ because poor people ló ń fìdí yín owó poor people lẹ fi ń di billionaire poor people yẹn ò wá ní rí nǹkan kan ṣe mọ́